A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ ìjọba tó ń dáàbò bo ẹ̀tọ́ ará ìlú the Federal Competition and Consumer Protection Commission FCCPC ti ilé ìtajà ìgbàlódé ará China kan pa ní ìlú Àbújá látàrí bí ó ṣe ń ṣe ìdáwọ́kọ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má wọlé sínú gbọ̀ngàn wọn tí a mọ̀ sí Chinese nationals. Ọjọ́ Ajé ni àjọ yìí ké sí olùdásílẹ̀ ilé ìtajà yìí kí ó wá wí tẹnu rẹ̀ ní Ọjọ́rú lẹ́yìn ìwádìí lórí ẹ̀sùn tí àwọn ọmọ orílẹ̀-èdè fi kàn wọ́n wípé wọ́n kúndùn láti máa ṣe ojúìṣàájú. Ìròyìn jábọ̀ ní ọjọ́ Àìkú wípé ilé ìtajà yìí kò fi ààyè gba ọmọ Nàìjíríà láti wọlé sínú ọgbà wọn rajà yàtọ̀ sí ọmọ ilẹ̀ China nìkan. Ìgbésẹ̀ yìí ti wá dá làásìgbò sílẹ̀ káàkiri orí ẹ̀rọ ayélujára bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń fi ẹ̀hónú wọn hàn lórí ìwà yìí. Nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ọgbà ilé ìtajà yìí ní ọjọ́ Ajé, àwọn òṣìṣẹ́ àjọ yìí tí adarí ẹ̀ka ìṣèwádìí Bọ́ládalé Adéyínká darí sọ wípé àwọn ń fèsì sí ẹ̀sùn tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi kan ilé ìtajà Chinese. Adéyínká ní obìnrin tí ó ní ilé ìtajà ọ̀hún ti fẹsẹ̀ fẹ́ ẹ lówùúrọ̀ ọjọ́ Ajé ṣùgbọ́n òun rí àwọn ẹbí rẹ̀. Ó ní àwọn wá láti wá fìdí ẹ̀sùn tí wọ́n fi kàn múlẹ̀. Nígbà tí wọ́n dé ilé ìtajà ni wọ́n ṣe àkíyèsí wípé wọ́n ti ilé ìtajà yìí láti inú. Ìwádìí sì sọ di mímọ̀ wípé wọ́n ti kọ́kọ́ ṣí i lówùúrọ̀ tí àwọn olùrajà ń wọlé jáde. Nínú àkàálẹ̀ CCTV footage ni wọ́n ti ṣe àkíyèsí wípé ọkọ̀ méjì gbéra kúrò nínú ọgbà ilé ìtajà lówùúrọ̀ tí olùdásílẹ̀ ilé ìtajà yìí wà nínú ọ̀kan nínú àwọn ọkọ̀ méjèèjì. Ó ní àwọn ti ṣe àwárí orúkọ rẹ̀ àti ibi wọ́n lè tọpinpin rẹ̀ sí. Lẹ́yìn èyí ni wọ́n wá pàṣẹ kí arábìnrin yìí yọjú sí wọn láti wá wí tẹnu rẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀, títìpa ni ilé ìtajà yìí yóò wà. Lẹ́yìn èyí ni àwọn òṣìṣẹ́ FCCPC ti ilé ìtajà yìí pa. Ṣùgbọ́n lẹ́yìn èyí ni olùdásílẹ̀ ilé ìtajà Chinese ní Àbújá tí orúkọ rẹ̀ ń jẹ́ Liu Bell fi àtẹ̀jíṣẹ́ tí ó bu ọwọ́ lù ránṣẹ́ sí iléeṣẹ́ ìròyìn Punch ní èdè Chinese àti Gẹ̀ẹ́sì lówùúrọ̀ òní ọjọ́ Ìṣẹ́gun wípé ẹ̀rù bà òun nígbà tí òun rí ọ̀pọ̀ èrò níwájú ilé ìtajà. Ìdí nìyí tí òun fi júbà ìhòòrò. Ìgbésẹ̀ ọ̀hún yìí ló mú kí àjọ ìjọba ti ilé ìtajà rẹ̀ pa ní ọjọ́ Ajé. Obìnrin yìí sẹ́ wípé ilé ìtajà òun kì í ṣe fún àṣàyàn ènìyàn, gbogbo ènìyàn ni ó wà fún. Bákan náà ni ó sọ wípé ilé ìtajà òun kì í ṣe gbogbolòwò supermarket ṣùgbọ́n ọjà tí ó ń ta èròjà ohun èlò inú ilé fún àwọn tí ó wà ní agbègbè bíi òṣìṣẹ́, àlejò, olùgbé láì wo ti ẹ̀yà tàbí orílẹ̀-èdè. Ó ní òun kì í ṣe ojúìṣàájú sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti tọrọ àforíjì fún àṣìgbọ́ ọ̀rọ̀ tí ó wáyé láàárín àwọn àlejò àti aṣọ́gbà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Owó náírà fìdí rẹmi tako owó dọ́là lánàá sí N1,234 ní ọjà pàṣípààrọ̀ gẹ́gẹ́ bí FMDQ ṣe ṣe lálàyé. Èyí túmọ̀ sí ìyàtọ̀ àdínkù N65 tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Síwájú àkókò yìí ni owó náírà ti gbópọn sí àárín N1,072.74 ní Ọjọ́rú. Bí àwọn oníṣòwò kan ṣe sọ àsọtẹ́lẹ̀ wípé ó ṣeéṣe kí owó náírà gbópọn dín ní ẹgbẹ̀rún kan náírà tako owó dọ́là fún ìgbà àkọ́kọ́. Ṣùgbọ́n èyí tí ó wáyé yìí jẹ́rìí sí ohun tí gómìnà ilé ìfowópamọ́ àgbà CBN Yẹmí Kàdóso sọ wípé ìgbésẹ̀ wọn kì í ṣe láti dáàbò bo náírà. Nígbà tí wọ́n béèrè wípé èéṣe tí àpò ìkówósí fi ṣàdédé já wálẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọkọ̀ òfurufú kan tí í ṣe ti Dana Air ni a gbọ́ wípé ó ṣubú balẹ̀ crash-landed ní pápákọ̀ òfurufú Muritala Muhammed, ìpínlẹ̀ Èkó. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lówùúrọ̀ òní ọjọ́ Ìṣẹ́gun bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀mí kankan ò bọ́. Ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ yìí kò tíì hàn fáráyé rí títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
adájọ́ emeka nwite láti ilé-ẹjọ́ gíga ìlú àbújá ti pàṣẹ kí wọ́n fi ẹ̀sùn ọlọ́gọ́rin bílíọ̀nù náírà tí ìjọba àpapọ̀ pè tako gómìnà àná fún ìpínlẹ̀ kogi yahaya adoza bello ránṣẹ́ sí i nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ abdulwahab muhammed. òwúrọ̀ òní ni adájọ́ pa àṣẹ yìí nígbà tí ó ń gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn tí àjọ tó ń bójútó ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ efcc pè tako bello. adarí agbẹjọ́rò fún àjọ efcc àgbà-mòfin kẹ́mi pìyẹ̀rọ ni ó ṣe àríyànjiyàn lórí ẹ̀sùn bí ó tilẹ̀ jẹ́ wípé agbẹjọ́rò bello abdulwahab muhammed kọ́kọ́ kọ̀ láti gba ẹ̀sùn àti ẹ̀rí lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan oníbàárà rẹ̀, ṣùgbọ́n adájọ́ nwite kàn pa fún un láti gbà á bí ó ti kọ̀ láti gba àbá tí ó dá wípé agbẹjọ́rò ọmọlẹ́yìn rẹ̀ almusa gba ìwé ìpéjọ́ fún gómìnà. níbi ìgbẹ́jọ́ òwúrọ̀ òní ni yahaya bello ti kọ̀ láti yọjú, ṣùgbọ́n agbẹjọ́rò rẹ̀ wá ṣèlédè. ọ̀sẹ̀ tí ó kọjá ní àjọ efcc kéde wíwá bello látàrí bí ó ṣe ń fi gbogbo ìgbà má fi ara hàn ní ilé-ẹjọ́ láti wá jẹ́jọ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn daily post tó jáde lónìí. ọ̀kan lára àwọn agbẹjọ́rò gómìnà àná fún ìpínlẹ̀ kogi àgbà-mòfin adéọlá adédìpẹ̀ ti sọ fún ilé-ẹjọ́ wípé ó wu oníbàárà rẹ̀ kí ó yọjú sí ilé-ẹjọ́ láti wá jẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án, ṣùgbọ́n ẹ̀rù ló ń bà á kí wọ́n má bàa fi ọwọ́ ṣìkún òfin mú un sí àhámọ́. nítorí síwájú àkókò yìí ni àṣẹ láti fi ọwọ́ ṣìkún òfin mú un ti ń fì dírọ́dírọ́ ní ọrùn rẹ̀. lẹ́yìn èyí ni adédìpẹ̀ rọ ilé-ẹjọ́ kí wọ́n fi àṣẹ yìí tì sí ẹ̀gbẹ́ kan bí ó ti ṣe àríyànjiyàn wípé nígbà tí ilé-ẹjọ́ pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú yahaya bello wọn kò tí ì fi ẹ̀sùn kan oníbàárà rẹ̀ ní ìgbà náà, ṣùgbọ́n agbẹjọ́rò àjọ efcc àgbà-mòfin kẹ́mi pìyẹ̀rọ rọ ilé-ẹjọ́ kí wọ́n má gba àbá agbẹjọ́rò bello títí di ìgbà tí afẹ̀sùnkàn bá fi ara hàn ní ilé-ẹjọ́ fún ìgbẹ́jọ́. ó ní afẹ̀sùnkàn kò lè sápamọ́ máa fi oríṣiríṣi àwáwí ránṣẹ́. kókó ọ̀rọ̀ ni láti mọ ibi tí ó fi ara pamọ́ sí, yálà tí ó fi ń wá ọ̀nà láti fi ọgbọ́n àrékérekè dá ẹjọ́ dúró títí yóò fi sún ìgbẹ́jọ́. pìyẹ̀rọ ṣe àríyànjiyàn wípé kò tọ́ sí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó kó owó ìlú fi ra ilé sí ìpínlẹ̀ èkó àti maitama tí ó tún ṣe ìfowóránṣẹ́ sí àpò ìkówósí rẹ̀ ní ilẹ̀ òkèèrè láti máa ti ibi ìpamọ́ rẹ̀ ṣe àríyànjiyàn. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. ilé-iṣẹ́ ibi ìfọpo dangote ni a gbọ́ wípé ó tún ti ṣe àdínkù sí owó jálá epo dísù rẹ̀ sí ₦940 àti ₦980. èyí ń wáyé láì tí ì pé ọ̀sẹ̀ méjì tí aráàlú ń ṣe àjọyọ̀ ẹ̀dínwó jálá dísù rẹ̀ sí $1,000. ẹ̀dínwó sí ₦940 wà fún àwọn oníbàárà tí wọ́n ń rà tó mílíọ̀nù 5 lítà epo lọ sókè láti iléeṣẹ́ dangote, nígbà tí ₦970 wà fún àwọn oníbàárà tí wọ́n ń ra mílíọ̀nù 1 lítà lọ sókè. nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tuntun yìí, adarí ìròyìn ọ̀gbẹ́ni toni ṣàlàyé wípé iye owó tuntun yìí wáyé látàrí ìgbésẹ̀ iléeṣẹ́ wọn láti mú ìtura bá ará ìlú látàrí ìṣòro ọrọ̀ ajé tó ń lọ lórílẹ̀-èdè. ó ní àwọn fẹ́ rí i dájú wípé ará ìlú kò ra epo ní owó tí ó ga ju ara lọ. àwọn ní àfojúsùn fún ìgbé ayé ìrọ̀rùn fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà, inú àwọn sì dùn láti kéde ẹ̀dínkù owó tuntun. bí a kò bá gbàgbé wípé ₦1,700 ní owó jálá epo dísù ní ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. lẹ́yìn èyí ni dangote já wálẹ̀ sí ₦1,200, lẹ́yìn náà ₦1,000 kí ó tó wá di ₦940 báyìí, nígbà tí aviation fuel di ₦980 per litre. ààrẹ bọ́lá tinubu náà ti gbóríyìn fún ọ̀gbẹ́ni dangote fún àdínkù owó tí ó mú bá ará ìlú bí ó ṣe àpèjúwe rẹ̀ ní ọ̀fìntọ́mọnìyàn ṣe. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment,
kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.